àìlágbára tó kékeré sì kejì bọ́yìn oríṣi èèyàn mẹ́rin ní ń bẹ yìí mo fẹ́ wí wọ. Àkọ́kọ́ èèmọ̀ kọ̀ọ̀kan èètúmọ̀ bí òun èèmọ̀ kọ̀ọ̀kan Yorùbá wá gọ́ èèyàn nu ẹ jìnnà sí o kí máa kágọ̀ràn ọ. Ìran kejì èèmọ̀ kọ̀ọ̀kan àmọ́ mọ̀ bóun èèmọ̀ kọ̀ọ̀kan àwọn awímọ̀jèsí leléyìí hùn àwọn ọkọ̀. Ọ̀ràn àràn kẹta ó mọ̀ kọ̀ọ̀kan àmọ́ èèmọ̀ bóun mọ nǹkan ọ̀hún àwọn eléyìí mọ̀ sùnmọ̀nà àwọn àtàjì. Ìran kẹrin òun lẹ́ni yóò mọ nǹkan ọ̀kan yóò sì mọ̀ bóun mọ nǹkan ọ̀kan àwọn aṣáájú rere nù àwọn àtẹ̀lé. Ìran kẹrin yìí òun ni Bola Ahmed Àkànbí ọmọ àyálọ́jà bàbá àyálọ́jà ọmọ olódò dẹ́ńbẹ̀. Yìí mo kọ́kọ́ wí ẹ jẹ́ n kọ́kọ́ sáré tu fún èèyàn yìí ń gbọ́ mi ìyẹn ìgbọ́ Yorùbá. There are 4 categories of people. The first one, he knows not and knows not he knows not. That one is a fool. You should shun him. The second category is he knows not, but he knows not. That one is a child teaching. The third category is he knows, but he knows not, he knows. Then that one is asleep. Wake him. The fourth category is he knows and he knows. That one is a good leader. Follow him. It is this fourth category that defines the leadership qualities of Bola Ahmed Tinubu, the President of the Federal Republic of Nigeria. Ó wá tọ́ ó yẹ kí gbogbo wa ká gbárùkù tì, pàápàá jùlọ ọmọ Oòduà Yorùbá ó yẹ ká gbárùkù tì Bola Ahmed Tinubu. Orúkọ Oòduà náà ni ó wàá mú bẹ́yìn kẹkùn gbígbẹ kẹtì mọ́wọ́ ti lé gbígba aláàmú tí mọ́wọ́ tẹgba ògiri bí gbogbo ayé ṣe mọ́wọ́ kan bá ń ní kẹkùn Oòduà 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 Ọlọ́fin àdìmúlà bàbá yóò bá nájà yóò dáná bàbá yóò bá dágbàjà ó rẹ́yìn dàgbà oòrùn Oòduà yóò bó oòrùn jà yóò borí oòrùn mọ́lẹ̀. Máremí Àjàsorò Ọ̀rànyàn Olúorogbo Báṣọ̀run Àjàká ajẹ́ngẹ́ tí ẹlẹ́ fúfú ò fẹ́ rí. Ẹ wá gbé Tinubu lékè gbogbo abínú ẹni kókè Ìbàdàn àtàgé ọlọ́mọrùn kó mọ́ sùn. Lísàbí agbòǹgbò àkàlà Kúrúnmí tí kùmọ̀ lóorun Ògèdèǹgbé gbógun gbòòrò lẹ̀ Ìjẹ̀ṣà akọ́ńlá abẹ́rí bobo àjùkúlùkù àgbàjùkú gbogbo ọba aládé mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ilẹ̀ Èkìtì ẹ wá gbé Bọ́lá Tinubu níjà. Ẹni ó bá wọ́kọ̀ ti Tinubu lóko tóun yóò mú lọ́wọ́ ẹ̀wí awí fún wí àjèrè èròjú gbomi dúó ẹ̀wí àjèrè èròjú gbomi dúó abẹ́rẹ́ ajáde èròjú ń sọ. Ẹlẹ́rù ní eke mọ gbẹ́rù rẹ̀ lọ ẹ̀yìn abuké bá mú pọnké wọlé ní mú pọn jáde. Nǹkankan gbọ́dọ̀ sí Tinubu. Ọlọ́run ní balẹ̀ Yorùbá jẹ́ àsìkò tí a ní o
nǹkan ẹni èsì ìdí méjì kínú òbí ni ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún ti mọ́wọ́ Yorùbá má gbọ́n ẹ̀kọ́ ti pẹ́ Ọlọ́run wá wí àsìkò yìí ó kan Yorùbá Ọlọ́run wá wí ká gbé Tinubu ta Ọlọ́run wá wí Tinubu ni ká gbé hun àgbé hun ẹjẹ́ àtìlẹ́yìn ni ẹjẹ́ àtìlẹ́yìn bìyàn bá tiẹ̀ tí wọ́n ń pẹ́ gàn bèjì èètọ́ sídòwú so this is a special appeal in the name of Yoruba progenitors to Yoruba nation to rally support, unflinching support for President Bola Ahmed Tinubu. This is our own time. He should not fail because his failure is Yoruba's failure. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọkọ̀ dídí olú ìyàndá ọmọ ògbókun àlà tó yóò jagun gbọ́ àgbágbó òrògbò ẹ mọ́ sùn ẹ bá ti Tinubu lẹ́yìn kó ṣàṣeyọrí gbogbo àyè ń pẹ̀gàn ẹ má jẹ́ tí wọ́n ṣe ẹ ti Tinubu lẹ́yìn kí Nàìjíríà réjú kí Nàìjíríà ráàyè Ọlọ́run kó má bà Nàìjíríà jẹ́ kó má balẹ̀ Yorùbá jẹ́. Ìbà Gani Adams Sunday Igboho gbogbo yín pátá abẹ̀yìn arọ̀yìn ẹja mọ́wọ́sowọ́pọ̀ àsìkò Yorùbá nìyí ká ṣàṣeyọrí ká gbé Nàìjíríà délẹ̀ lérí yìí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yẹn ti ń wá látọdún kánrin bọ́ọ̀ bá wí ṣe bí Yorùbá ṣe rí Yorùbá yóò wá ṣe rí sáàdìgbò ohun síbẹ̀ mọ̀ bá ẹlẹ́kọ̀ọ́ òkè ọ̀hún ló gbé ilé alórí yá wá dìgbò ohun yá àfinú fẹ́ dọ̀ yí gbogbo ẹ̀yà yòókù náà yẹn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa pàápàá jùlọ àárẹ̀ wá yẹn kún ẹ dákun ẹ má jà dójú ti Nàìjíríà Ọlọ́run ní bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa jẹ́ àárí ni à béèrè èmi ni Comrade Abdulrauf Bello ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo èmi lọ́ máa sì gbà lọ́nà àtòmù èmi lọ́mọ Bello ọmọ labẹ́labẹ́ tí ó dàpọ̀ mọ́ koríko odò tó kù ire o.